ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Àbẹ̀ní wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn. ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Àbẹ̀ní wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn. ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Àbẹ̀ní wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn. ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Àbẹ̀ní wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn. Àjíkẹ́ mo dé lórí orí mi àfihàn ìbà fẹ́lẹ́dùmarè tó tóbi ààrẹ o. Àjíkẹ́ o mo lódìlé àbọ̀ lọ́yà Àbẹ̀ní tí ń ṣọjọ́ òbí rẹ̀ lónìí. Àbẹ̀ní o aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Hamzat Fashion Center. Òkú ọdún ẹni òkú èédún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba. Àbẹ̀ní o Àbẹ̀ní o mi ò kúkú porí rẹ̀ síkú mi ò porí rẹ̀ sárùn. Àbẹ̀ní ìlú ilé ló bá wà ní òwòde ẹ̀ǹkùlé ló bá wà ní òwò kọ́kàn lé. Ó ti ṣọdún ọdún èyí wá ṣe tẹ̀tẹ̀tẹ̀ mi tòwó tọ́ ọmọ ni. Ẹ̀gbọ́n wá nígbà yọwọ́ rẹ̀ dànù wàrà jẹ́jẹ́ wà dàbí èèyàn. Ọ̀rẹ́ ọkọ rẹ̀ ló pè mí sí gbàgede. Adé orí ẹ̀ Ahmed àmọ́ òun ló ní wá mọ́ kí ẹ̀ ń gbèjègbèjò lórí ọkọ̀. Àbẹ̀ní o gbogbo àwọn ọmọ rí alálùbáríkà ń kọ́ oníṣẹ́ wọn bẹ̀ lálàáfíà ara. Àbẹ̀ní àbọ̀ lọ́rẹ́ ẹ ti jọ sọdún ọdún èyí ẹjọ́ péjú ṣe tẹ̀mí sí ni. Ẹ̀gbọ́n wá nígbà yọwọ́ rẹ̀ dànù wàrà jẹ́jẹ́ wà dàbí èèyàn. Àbọ̀ lọ́rẹ́ o ọmọ Kàsálí ṣe bí wọ́n ní wíhun. Ọmọ Kàsálí àbọ̀ lọ́rẹ́ ó yẹ gbẹ́gbẹ́rẹ́ kó o fi tìdí kó o máa wá gbóhùn ẹnu mi. Àbẹ̀ní o ṣó wàá gbọ́ bí ìbá fẹ́ koríki bàbá rẹ̀. Ìbàdàn Mèsì ọ̀gọ̀ nílé orí ọ̀lẹ́ níbi olè gbé jàre ohun olóhùn. Ìlú Ògúnmọ́lá olódògbò ọ̀nkẹ́rì lójú ogun. Àbẹ̀ní bí bá dé gbòòrò Ìbàdàn mo mọlé bàbá rẹ̀. Àgbèrè ọ̀gá àgbèrè ọ̀gá ni bàbá rẹ̀. Ẹ̀yin ló mọ àsìwọ̀n mójúlé kókó. Wo sọdẹ mí ní bàbá ẹ̀yìn. Wo sọdẹ mí ń wọ́n yà lábọ̀. Bí wọn ò bá yà lábọ̀ kẹ́ ẹ bá mi mú sẹ́nà. Mo ní kẹ́ ẹ bá mi mú sẹ́nà náà jẹ. Ẹ̀yin ló mọ òórùn pọ́ngọ́rígọ́rí o. Ògbùrọ̀ ní kẹ́ni márìndé bàbá tó hùn. Òórùn kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Abílà ní kó má gbòdì ògbórí kọjá o. Àbẹ̀ní o mo ní kí níbẹ̀ nílẹ̀ bàbá tẹ̀yìn. Ọ̀gbọ́n mo ní kí níbẹ̀ nílẹ̀ bàbá tẹ̀yìn. Mo ní wọ́n níbẹ̀ nílẹ̀ bàbá tẹ̀yìn. Kìkì wọ́ kìkì jìgìnì mo ní ẹ má fi jìgìnì kàn mí ẹ má fi wọ́ kàn mí. Torí bàbá ẹ̀yin tó kálá torí bàbá yín tó kálá ń lo ọmọ o torí bàbá yín tó kálá ń lo ọmọ. Àbẹ̀ní mọ̀ gbọ́ o ẹ̀yin lọ́mọ ewé jẹ́ kan òògùn jẹ́.
ṣòórọ̀ ọmọ àsìwọ̀ mójúlé koko ẹ̀yìn tún lọ́mọ ẹ̀yìn tún lọ́mọ agbọ́mọ lédè bí èkúrú ọmọ àrá gbà mí o àrá lámì àrá ní gbégbá ẹ̀yìn sọjà mo gbé kété mo gbégbá àwọ̀ àbọ̀ lọ́rẹ́ o orí adé orí ẹ̀ àmọ̀wọ́ Ahmed òun ló ní mọ́ kì í gbé ìjẹgbẹ́jọ lórí ìrì ọkọ̀ Àbẹ̀ní o àbọ̀ lọ́rẹ́ ṣòwò àgbọ̀ bí n bá fẹ́ koríkì àwọn ọkọ rẹ̀ àmọ̀wọ́ Ahmed ó yá máa wá gbóhùn ẹnu mi ṣé bí lọrin ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ rẹ̀ Ahmed àmọ́ bó bá délé kó bá mi kí Sùlù Gàmbàrí ọba ìlú Ìlọrin ìlú tóbi tó yẹ wọ́n ò lékún lálẹ́ sílẹ̀ kúkú lé wọn àkọ́kọ́ lóró bẹ̀ àmọ́ bí mo bá dé gbòòrò Ìlọrin mo wá mọ́nú ilé bàbá rẹ̀ Ìkòyí ẹ̀ṣọ́ nìyẹn ọmọ àgbọ̀n yan bí lólú nìyẹn ọmọ kákútàkùn ràn mẹ́rù bí ìṣọ̀bìṣọ̀ àrọ̀ nìkú torí tìdí ọmọ ẹrù bí ìṣọ̀bìṣọ̀ ogun burú Ìkòyí òdélé wí ogun burú Ìkòyí ò pera wọn lórúkọ àádọ́jọ nìkòyí nílé ọgbọ́n ogun pa wọ́n ni wọ́n fi dà wá lọ́tà ẹ̀rìndínsúnlé ẹ̀rìndínsòde ni bàbá wọn fi wọ́n máa kú fẹ́yẹ̀ mú jẹ́ ẹ́ kiri ẹ̀yin ló máa pọ̀ fún yọ̀yọ̀ ọmọ pọ̀ fún yọ̀yọ̀ dàgbò ọ̀fà sílẹ̀ ẹ̀yin tún lọ́ máa pọ̀ fún yọ̀yọ̀ dàgbò ọ̀fà sọ́fun Àbẹ̀ní o àríyá Usman mi kọ́ mo níṣẹ́ bẹ̀ lálàáfíà ara Sodiq mi kọ́ mo níṣẹ́ bẹ̀ lálàáfíà ara Umar mi kọ́ olórí ọmọ mo níṣẹ́ bẹ̀ lálàáfíà ara mo ní Mariam mi kọ́ ṣe bẹ̀ lálàáfíà ara Fatia mi kọ́ mo níṣẹ́ bẹ̀ lálàáfíà ara aláṣẹ àtolùdarí Hamzat Fashion Center ó ti wá ṣọdún ọdún èyí àjọ péjú ṣe tẹ̀tẹ̀ mi tòwó tọ́ ọmọ ni ẹgbẹ́ wá nígbàrí ọwọ́ rẹ̀ dànù wàrà jẹjẹ wà dàbí èèyàn àbọ̀ lọ́rẹ̀ o ọmọ Kàsálí ṣòroṣolé ló máa tó kókú mọ́ ọpẹ́ gírígírí òun lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ lábọ̀jà ìwọ ló ṣòro olúwa rẹ̀ ni àjẹ́lé ló bá tó kókú mọ́ ọpẹ́ gírígírí òun lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ lábọ̀jà ìwọ ló ṣòro olúwa rẹ̀ ni àtijọ́ ṣọdún ọdún èyí àjọ péjú ṣe tẹ̀tẹ̀ bí tòwó tọ́ ọmọ ni Àbẹ̀ní o mo lẹ́rù tàbí àmọ́ ètú wọ̀wọ̀n nígbè ká ọmọlé lágbára Elédùmarè ọba tó dá gbogbo ayé pátá tó bá wá níta ló kọ̀rí ewì sí yín létí kí lórúkọ rẹ̀ ti jẹ́ Olúwa fi sáyọ̀mí ẹni ìtọ̀lẹ̀ mi jẹ́ èmi Làjíkẹ́ ọmọ àṣàwọ̀ ọ̀gbẹ̀jì ọmọ arójòjò ọmọ Adélé ọlá tejiteji ọmọ pásábọ́nú àríwó gbàlẹ́ ọmọ kòtòkòtà tó ṣe fọ́ níbèrè ó dàbọ̀. Àbẹ̀ní ò máa ní túṣọ kọrùn lọ́jà Àbẹ̀ní ò máa ní bọ́ṣọ kọrùn lọ́jà bó bímọ bí ìgbà yóò jèrè ọmọ o àbíkú òní kọ lẹ́tà sílé rẹ̀. Àbẹ̀ní ò máa ní túṣọ kọrùn lọ́jà Àbẹ̀ní ò máa ní bọ́ṣọ kọrùn lọ́jà bó bímọ bí ìgbà yóò jèrè ọmọ o àbíkú òní kọ lẹ́tà sílé rẹ̀. Àbẹ̀ní ò máa ní bọ́ṣọ kọrùn lọ́jà àbọ̀lọ́rẹ́ ò máa ní túṣọ kọrùn lọ́jà bó bímọ bí ìgbà yóò jèrè ọmọ o àbíkú òní kọ lẹ́tà sílé rẹ̀. Àbẹ̀ní ò máa ní túṣọ kọrùn lọ́jà Àbẹ̀ní ò máa ní bọ́ṣọ kọrùn lọ́jà bó bímọ bí ìgbà yóò jèrè ọmọ o àbíkú òní kọ lẹ́tà sílé